ẹni alélélé típá ayé ò ká là á máa pè lọ́bàràká. Bàbá mi Fákáyọ̀dé Àgékù-Ejò, take us away. Ọbàràká, ọbàrà lọ́tún ìká lósì, ẹni fa ọbàràká ń ló pé ẹni táyé lélélé típá ayé ọ̀ká là ń pè lọ́bàràká. Ọ̀sán pọ́n ganrin ńlá wo ayé o, máma jẹ̀kẹ́pá ayé ọ̀ká mi, òkùnkùn bọ̀lọ̀jọ̀ ńlá wo òsálú ọ̀run, máma jẹ̀kẹ́pá ayé ọ̀ká mi. Ní bàbá Ọ̀rúnmìlà ǹjọ́ bàbá ń tẹ́kọ̀ lé ọ̀run gbà síkọ̀ lé táyé wọn ní tó bá délé ayé kí lọ́ọ́ lọ́ọ́ rè mọ́ ṣẹ́ ní bá délé ayé máa dẹni ọba máa dé èèyàn pàtàkì ó ní máa dẹni àpèsìn láyé ọ̀pẹ́kẹ́ jìnnà. Ọ̀rúnmìlà dóde sáláyé, Ọ̀rúnmìlà lọ́ọ̀rẹ́ bóbìnrin ayé sùn ayé gbọ́ ayé faraya. Ọ́nìmọ̀ mẹ́jọ Ọ̀rúnmìlà òdòdó ògún àtàrẹ, ọ́nìmọ̀ mẹ́jọ Ọ̀rúnmìlà òdòdó ògún ọ̀mẹ́rù, ọ́nìmọ̀ mẹ́jọ Ọ̀rúnmìlà òní òdòdó gbọ̀lọ̀jọ̀ tí ń bẹ lálẹ́ odò, ọ́nìmọ̀ mẹ́jọ Ọ̀rúnmìlà mú mú kárí ayé nítorí káyé lè bá àbí bàbá wó káyé lè bá bọ̀ Ọ̀rúnmìlà ṣubú àṣẹ̀wá àṣẹ̀bọ̀ Ọ̀rúnmìlà lọ́ọ̀rẹ́ fàparò rúbọ àparò kan tọ́rùnmìlà fi rúbọ ní ọjà kípa ayé ọ̀ká bàbá mọ́ Ọ̀rúnmìlà ní mọ́múra o ọ́nì ǹjẹ́ mọ́mú jẹ ǹjẹ́ mọ́múra mọ́mú jẹ ńlá parọ́ òǹké lóko ẹ̀ṣẹ̀kan tí ń bá ṣayé káyọ̀ ọmọ forí rẹ̀ jì mí nítorí mo ti dọ́mọ Ọbàràká lónìí o. Ọ̀rúnmìlà ní ẹni ayẹyẹ lé típá ayé ọ̀ká ńlá máa pè lọ́bàràká. Ǹjẹ́ mo ti dọ́mọ ayé o, mo ti dọ́mọ Ọbàràká lónìí, ipa ayé kan ò gbọdọ̀ ká mi.